Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn láti mọ̀ọ́mọ̀ ṣe ìdánilójú ìdàgbàsókè ìdókòwò oníkékèké onímọ̀ọ́bì àti kéréje ó pọ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbákejì ààrẹ orílẹ̀-èdè Kashim Shettima náà wà níbi ìpàdé àkọ́kọ́ ìgbìmọ̀ olókòwò kékèké onímọ̀ọ́bì àti kéréje ti orílẹ̀-èdè ìyẹn MSME tọdún 2025 ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan láti ṣe ìpàdé pẹ̀lú ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú ìnáwó àwọn olókòwò kékèké pọ̀ sí ní orílẹ̀-èdè náà. Akọ̀ròyìn wa Abdulrahman Jibril ni oníròyìn tó ṣe àtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. Olú ilé-iṣẹ́ ìgbìmọ̀ àyípadà ojú ọjọ́ lórílẹ̀-èdè ti ń léwájú mímú ìdàgbàsókè bá ọjà ìlànà afẹ́fẹ́ gbígbóná léyìí tí ṣe ìlànà àtọwọ́dọ́wọ́ àti òfin tó rọ̀ mọ́ afẹ́fẹ́ gbígbóná lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn aṣojú pàtàkì láti ọ́fíìsì ààrẹ lórí àyípadà ojú ọjọ́ àti alákòóso àgbà láti olú ilé-iṣẹ́ ìgbìmọ̀ àyípadà ojú ọjọ́ ìyẹn Nkeruka Madueke níbi ìfọ̀rọ̀wérọ̀ àwọn ẹni tọ́rọ̀ kàn lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ afẹ́fẹ́ gbígbóná nínú ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ ló ti sọ pé ìgbésẹ̀ ìlànà náà yóò mú ìmúgbòrò bá iṣẹ́ ohun ìṣe ìyípadà ojú ọjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Charles Alpha ni ó jábọ̀ ìròyìn yìí tó sì já ipa pàtàkì fún ìfijíṣẹ́ ìtọ́jú ìlera nínú ìdàgbàsókè orílẹ̀-èdè ni wọ́n ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì ìpìlẹ̀ ètò ìṣàkóso ìjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìfọwọ́sowọ́pọ̀ yìí ti mú kí àjọṣepọ̀ àwọn ẹni tí ọ̀rọ̀ kàn rí i dájú wípé ìlera àgbáyé wà ní àṣeyọrí léyìí tí kò fi ẹnikẹ́ni sílẹ̀. Níbi ìpàdé àpérò ìlera tọdún 2025 pẹ̀lú àkòrí àfojúsùn kan tí ó sọ wípé ọjọ́ iwájú kan léyìí tí ó mú ìṣọ̀kan bá àwọn àfojúsùn kan ọjọ́ iwájú kan lẹ́yìn tó mú ìṣọ̀kan bá àwọn ẹni tí ọ̀rọ̀ kàn fún ìlera ilẹ̀ Nàìjíríà. Aṣòfin George Akume tún fìdí ẹ̀ múlẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ láti pèsè àwọn ètò ìlera ìpìlẹ̀. Akọ̀ròyìn wa Hamani Jabani ni ó ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ìgbìmọ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn ti orílẹ̀-èdè ti sọ wípé àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn ẹni tọ́rọ̀ kàn láti dáàbòbò ẹ̀tọ́ ọmọ ènìyàn àti ìgbéga ìdájọ́ òdodo àwùjọ fún gbogbo ènìyàn. Akọ̀wé àgbà fún àjọ náà Tony Ojukwu ló sọ̀rọ̀ yìí níbi ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni tọ́rọ̀ kàn lórí ìpàdé nínú àǹfààní sí ìṣàkóso ìdájọ́ lórí àrùn kògbóògùn HIV àti àwọn ẹgbẹ́ mìíràn tí wọ́n jẹ́ aláìlẹ́gbẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn ìgbìmọ̀ náà ń gbé àwọn ìgbésẹ̀ pàtàkì láti mú kí àwọn ìgbìyànjú àpapọ̀ lágbára sí i láti ṣàtúnṣe àlàfo ìdájọ́ fún àwọn ènìyàn tí wọ́n ní àrùn kògbóògùn tí í ṣe HIV àti AIDS àti àwọn ẹgbẹ́ mìíràn tí wọ́n jẹ́ ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n tẹ̀síwájú láti jìyà ẹ̀gàn ìyàtọ̀ àti àwọn ìdènà ètò nínú àǹfààní sí àwọn iṣẹ́ òfin àti ìdájọ́ òdodo láwùjọ. Àpérò náà tún sàmì sí àwọn kókó kan pàtàkì nínú níní àǹfààní àti àtìlẹ́yìn òfin lágbára sí i fáwọn tí wọ́n rú òfin ẹ̀tọ́ ọmọ ènìyàn àti láti gbèjà ìlànà fún ìgbéga àti ààbò ẹ̀tọ́ ọmọ ènìyàn fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi ìbànújẹ́ rẹ̀ hàn nípa ìpapòdà olóyè Edwin Clark ìyẹn kọmíṣánná fún ètò ìròyìn lórílẹ̀-èdè nígbà kan tó jẹ́ olórí àǹbọ̀wọ̀ fún tí í ṣe aṣáájú àwọn ìgbìmọ̀ ìmúṣọ̀kanbá ilẹ̀ Niger àti Delta PANDEF nínú ọ̀rọ̀ láti ọwọ́ olùbánidámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀nà àńtọ̀ Báyọ̀ Ọ̀nànúgà. Ó ní ààrẹ Tinubu ṣe àpèjúwe ìpapòdà olóògbé náà gẹ́gẹ́ bí àdánù ńlá. Àkọsílẹ̀ náà fi kún wípé bàbá Clark tún jẹ́ alátìlẹyìn tí ó nífẹ̀ẹ́ sí ìṣàkóso ohun èlò ìdájọ́ ọrọ̀ ajé àti àyíká ní agbègbè ilẹ̀ Niger Delta. Ààrẹ wa sọ wípé olóyè Clark jẹ́ aṣáájú onígboyà tí ó dúró ṣinṣin tí ó nígbàgbọ́ tí kò sì ní ìbẹ̀rù láti dúró digbí tako ìrẹ́jẹ. Clark
ni ó jẹ́ agbẹjọ́rò àti onímọ̀ ẹ̀kọ́ lẹ́ni tí ó ní ìgbàgbọ́ nínú ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà títí di ìgbà tí ó ní ìgbẹ̀yìn, lẹ́ni tí ó dẹ́kun kíkàn sí àwọn ènìyàn níbi oríṣiríṣi ẹ̀ka orílẹ̀-èdè tó sì jà fitafita láti ṣiṣẹ́ papọ̀ láti dáàbòbo ìṣọ̀kan orílẹ̀-èdè tó dá lórí ìdájọ́ òdodo àti ìdọ́gbandọ́gba. Lórúkọ ìjọba àpapọ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá fi ìbànújẹ́ rẹ̀ ránṣẹ́ sí ẹbí olóògbé Edwin Clark, ilẹ̀ ìjọ lápapọ̀, àwọn ará àti olùgbé ilẹ̀ Niger Delta àti ìjọba ìpínlẹ̀ Delta lè tó sì gbà á ládùúrà fún àwọn ẹbí ará àwọn ọ̀rẹ́ olóògbé Edwin Clark àtẹ̀mọ́ra àti ìtùnú tí wọ́n fi rí ara gbé ìròyìn ìbànújẹ́ náà sí. Olóyè Clark ní ẹni tí wọ́n bí ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 1927 ní Kíágbodò, ìjọba ìbílẹ̀ Burutu ní agbègbè ìpínlẹ̀ Delta, tó sì dágbére fáyé lẹ́ni ọmọdún 97. Ìròyìn tí a ní fún ilé èdè Yorùbá lọ́jọ́ tó ní òní jù báyìí lọ. Má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.